ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. bàbá lọ níṣe là á dé adúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó tún jẹ́ kí a máa lọ ká máa padà dé sórí ìkànnì olómi ọgbọ́n TV yìí ní gbogbo ìgbà fún ìgbádùn ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì yìí adúpẹ́ pé òkun ìpàtúnà àǹfààní àti túríra láti padà dé. adé wẹ́rẹ́wẹ́rẹ́ bíi ẹja alẹ́ àwọn adé kùtùkùtù bíi òwúrọ̀ adé pápápá ń bèjì ìyálẹ̀ta dídé ta adé lónìí adé pẹ̀lọ́lá owó ọ̀rọ̀ àìkú ti ṣe baálẹ̀ ọ̀rọ̀ ìtawà náà dé jẹ́yìn náà ń wò wáyé ẹ̀yin náà ríre ẹ̀rí ọlá ẹ̀rí owó ẹ̀kọ́ ẹ̀rí àlàáfíà ẹ̀rí àìkú bẹ́ẹ̀ sì rèé ẹ̀rí ọmọ láṣẹ Elédùmarè. èmi tí ń tòótọ́ Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi ìnẹ́kan ló kọ bàbá mi olómi ọgbọ́n lọ́wọ́ èèyàn ń pè mí ọmọ ara kíni mi ò màjò méjì ọmọ ẹrú ní sí ni ẹ̀kọ́ kì í sì nìyàn tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀yìn wò wá lórí ìkànnì yìí ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì olómi ọgbọ́n TV yìí kẹ́lì máa ní àǹfààní láti máa wò wá ní gbogbo ìgbà èyí tí a bá ti wà lórí agbágbé kí a lè máa jẹ́ kí ẹ mọ̀ wípé ẹ ti dé o a ti dé sí orí agbágbé fún ẹ̀yin aráalé láti lè gbé ìròyìn kan tàbí ìkejì eléyìí tí àti náà gbára àti náà gbòòrò láti lè gbé wá fún ẹ̀yin aráalé tí tòní yìí tí a tún gbé wá lásìkò yìí bó bá jí àárọ̀ ni ẹ kú àárọ̀ ẹ káàsán ẹ kú ìrọ̀lẹ́ ẹ kú ìyálẹ̀ta ẹ kú àṣálẹ́ ní gbogbo àsìkò tí ẹ náà àǹfààní àti máa wá jákèjádò àgbáńlá ayé ní àárọ̀ yìí mo gbé ìròyìn kan jáde níbi tí a ti ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ Ìṣẹ́yìn àti Ṣakí látàrí ìtọ̀kan eléyìí tí ọba Ọ̀kẹ̀rẹ̀ tìlú Ṣakí tí wọ́n fi balẹ̀ tó sì fa yánpọnyánrin láàrin àwọn ọmọ ìlú méjèèjì yìí. lẹ́yìn eléyìí ọ̀rọ̀ tí ọba Àṣẹ̀yìn tìlú Ìṣẹ́yìn tí wọ́n sọ tí àwọn náà sọ nígbà tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n wá ṣe àbẹ̀wò sọ́dọ̀ wọn òun náà mo mú wá fún yín. ọba Àṣẹ̀yìn tìlú Ìṣẹ́yìn àwọn náà sọ̀rọ̀ ilẹ̀ kún fọ́fọ́ fọ́nrán fídíò yẹn ó ti wà lọ́wọ́ mi ń play rẹ̀ fún yín débi wípé ẹ ní àǹfààní àti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu kábíyèsí ọba Àṣẹ̀yìn tìlú Ìṣẹ́yìn fún alára wọn. Aláàfin Ọ̀yọ́ jókòó Àṣẹ̀yìn tìlú Ìṣẹ́yìn náà dúró àwọn náà sọ̀rọ̀ lára àwọn ọ̀rọ̀ kan wà nínú ọ̀rọ̀ tí kábíyèsí tí wọ́n sọ eléyìí tí mo nífẹ̀ẹ́ sí nínú rẹ̀ ẹ jẹ́ kí ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹ jẹ́ kí n fún yín ní fọ́nrán fídíò yìí kí ẹ jẹ́ gbádùn ẹ̀. kí kábíyèsí His Imperial Majesty ọba Aláàfin ọwọ́ àbí lẹ́wọ̀ ètò ìmọ̀lá dúpẹ́ lórí o kí bàtà ọ̀pọ̀lọpọ̀ ìrìnkè irúgbìn púpọ̀ kí àwọn ọmọ àṣìṣe ìbí àwọn ọdẹ kó lórí oyè náà kò ní parẹ́ lórí oyè ló máa pọ̀ sí ní orúkọ gbogbo àwọn ọba òkè wà gbogbo àwọn olóyè mo fi ọlọ́pàá ṣe chairman of the state local government ní orúkọ gómìnà wa mo fi káàbọ̀ sí ìlú Ìṣẹ́ kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin ọmọ ìlẹ̀kẹ̀
òkè yín ẹ ṣeun ẹ kú àfọwọ́sowọ́pọ̀ torí àjọ fọwọ́sowọ́pọ̀ láti gba àlejò yín ìṣiṣẹ́ tí ìlú ọmọ dáṣe kí sàbẹ̀jọ̀ náà kí onírò òtò kí ayétòrò kí ẹjọ gbogbo ẹ ọba ẹ má bínú mo kí gbogbo yín mo fi gbogbo ládéládé mo fi kí gbogbo ẹ̀yin ládéládé mo dẹ̀ fi ọlọ́run kí gbogbo yín mo kí gbogbo ẹ̀yin mo kí pẹ́sidẹ̀ntì kan mo kí àwọn àgbààgbà tí kì í jẹ́ kí ló bàjẹ́ mo kí ẹ̀yin ẹ̀dá council of sẹ́yìn mo kí gbogbo ẹ̀yin agbófinró mo kí gbogbo ẹ̀yin tí ẹ bá Aláàfin wá báyìí láti Sàámú àbí tí mo gbà Babayagi lóògùn ọ̀fẹ́ Agbákin àti gbogbo ẹ̀yin tí mi ò rántí láti kì í láti gbé orúkọ yín gbogbo yín ni mo kí o mo kí onífìdítì ọ̀fìdítì ọba láti ìpàdé níbi gbogbo nígbà gbogbo ṣe ikú àdúró tì ìbàdí ẹ̀ òkú gbogbo ẹ̀yẹ ọmọbabìnrin ọmọbakùnrin gbogbo amúkẹ́ aṣíwájú ìyálọ́jà ti àwọn ìyálọ́jà gbogbo ẹ̀yin ìyálóde ní gbogbo igun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Ìṣẹ̀yìn èyí baálẹ̀ gbogbo yìí o ayọ̀ mi kún lónìí pé a dá ọjọ́ kò bó ti lè jẹ́ pé à ń dá ọjọ́ yẹn for one reason or the other kábíyèsí máa ń ní àwọn activities assignments káàkiri ẹ bá ti dá ọjọ́ yẹn bí ẹ̀kan abẹ́mi tó ti yẹ ìdádúpẹ́ lọ́dún ní wípé ọlọ́run bá wa mú ọjọ́ yẹn dúró lónìí ní the 2nd of September 2025 ọlọ́run ti mọ̀ pé ọjọ́ yìí yóò wáyé tó ìdádúpẹ́ lọ́dún ọlọ́run pé ọlọ́run sọ yín débi láyọ̀ ẹ̀dẹ̀ bá wà náà ní ayọ̀ àti àlàáfíà mo dẹ̀ gbàdúrà pé lẹ́sìn máa lọ síwájú sí i láti lọ sí òkè òkùtù ọlọ́run ọba yóò sọ yín lọ yóò dẹ̀ sọ gbogbo yín padà sílé láyọ̀ àti àlàáfíà tí ẹ bá wo àwọn ọba tó ti sọ̀rọ̀ yìí síwájú ẹ rí i pé wọ́n fi ìfẹ́ hàn wọ́n dẹ̀ jẹ́ kẹ́ mọ̀ yìí pé àṣepọ̀ tó dán mọ́ránmọ́rán ó wà láàrin sùúrù Aláàfin Ọ̀yọ́ àti òkè òkun. Nǹkan tá a bá òun náà làwa náà tẹ̀lé o nítorí wọ́n ní tọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ tọ̀sẹ̀ náà ló ní sẹ́yìn báyìí o. So àdẹ̀dúpẹ́ wípé àsìkò yìí wáyé this is the first time tí n bá ní I stand to be corrected tí irú nǹkan báyìí ó wáyé ní òkè òkú wa the first time. Ìgbà tẹ́mi dé èmi náà tọ́ gbogbo òkè òkú torí mo fẹ́ mọ gbogbo àwọn ọba tí wọ́n jẹ́ ọba lókè òkú. In order for me to achieve that, I have to travel from one local government to the other. Ọlọ́run fún mi ṣe ń gbà yẹn mo rí gbogbo àwọn ọba yẹn lọ láti mọ kí ló ṣẹlẹ̀ ní òkè. But mo fẹ́ pe àkíyèsí sí àwọn nǹkan. Àwọn nǹkan kan wà ní ìdílé sọ́ńbì tó pé àjọsọ tí a bá jọ jókòó ni ìṣọ̀kan Ọ̀yọ́ ìṣọ̀kan Yorùbá ó ṣe pàtàkì o láàrin ìyọba méjèèjì tí jà ìjọba pé yóò parí mo ní mo mọ̀ pé yóò parí àti nínú eléyìí náà rí ó parí náà ni eléyìí náà ó parí so it's one of those challenges tí ẹ máa ní láti face in the journey of your reign. Mo dẹ̀ mọ̀ yí pé Ọlọ́run á fún yín ní ọgbọ́n àti òye láti dé pẹ̀lú ẹ̀. Ní Ọ̀yọ́ state Ọlọ́run á fún yín lọ́gbọ́n àti òye láti manage every situation to my right. God will give you the boldness, will give you the wisdom to manage everything. Lórí ìyẹn mi ò ní sọ jù bẹ́ẹ̀
ẹni ní òkè ògùn o àdéhùn àwọn tó bá sọ pé ẹni ní òkè wọn parọ́ fún yín ni o ọlọ́run á fún yín ní ọgbọ́n àti òye láti bá gbogbo wa délé o tí ó lè jẹ́ kéré yìí tí ó bu ọlá àti ìyẹ̀kún fún sóòlù Aláàfin Ọ̀yọ́. Àdúrà mi ni pé ọlọ́run á wà pẹ̀lú yín ọlọ́run tó pè yín tó pè yín sórí ìtẹ́ yìí ó ti mọ ọ̀kan tẹ́ jẹ́ o ó dẹ̀ mọ ọ̀kan tẹ́ ti jẹ́ lórí ìtẹ́ yìí ọlọ́run tó dẹ̀ pè yín sórí ìtẹ́ yìí kò tí ì parí iṣẹ́ ẹ̀ o mo lè mọ̀ pé yóò parí ẹ̀ torí ọlọ́run ṣe iṣẹ́ kan tì ní láàbọ̀ yóò lè parí gbogbo yóò parí iṣẹ́ gbogbo tí wàá náà ta wà ní. ntọ́ba ó jẹ́ ntọ́ba ó jẹ́ ntọ́ba ó mu ọba tó dórí ìtẹ́ lọ́lọ́run ti ń pèsè ẹ̀. bẹ́ẹ̀ náà gbogbo ọlọ́run ló yin ọba wọ́n ní ìlú tí wọ́n bá bí ọba wọ́n ní wọn tó bí ọkùnrin mímọ́ ní ọjọ́ yìí látọ̀wọ́ ni ọlọ́run ti yọba wọ́n ní orí tó máa dá dé wọ́n ní látòrí látinú agogo dẹ ọrùn tó máa wọ ìdìgbà lẹ̀kẹ̀ gbogbo náà ló ti ń wá látòrí agogo dẹ látinú agogo dẹ náà ni so ọlọ́run ló dé adé ìpín adé náà dẹ̀ ní di pálímọ̀ yín lórí gbogbo tẹ́lẹ̀ fi mánéèjì gbogbo àwọn ọba yìí ọlọ́run á fún yín gbogbo nǹkan tó ń pè lówó nǹkan tó ń pè ní ọlá ọlọ́run á fún yín ọlọ́run ti fún àwọn ti ṣáájú ọlọ́run á fún yín ọlọ́run á lẹ́yìn gbogbo àwọn ọba tá a wà bí náà ọlọ́run á jẹ́ ká kí ẹnu wá ká ìlú àṣẹ apẹ́lẹ́ ló wá bí ó ṣe rí nìyẹn o lágbára àwọn tó nílé ẹ káàbọ̀ sí gbogbo òkè ògùn wa ẹ káàbọ̀ sí Ìṣẹ́yìn mo kí yín o ṣe bá wá padà lọ dédé bá rí o àdìnà kórè o òyà ẹbí o gbogbo àwọn tẹ́ kó jáde pátá ẹkùn wọlé padà láyọ̀ àtàlẹ́yà ẹ ṣe o dúpẹ́ o. tó òun náà ni ẹ ti wò yẹn ṣe rí lára eléyìí tí mo nífẹ̀ẹ́ sí òun ni pé wọ́n ní sàn láàrin ajẹnimu ní pẹ́kọ̀rọ̀ kábíyèsí Asẹ́yìn tìlú Ìṣẹ́yìn wọ́n sọ gbangba níwájú Aláàfin Ọ̀yọ́ láti ìgbà tí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n ti ń lọ sí ìletò lọ́dọ̀ àwọn lọ́balọ́ba yìí mi ò tí ì rí ọba kankan eléyìí tí wọ́n sọ pé kábíyèsí o a mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti Ọọ̀ni Ilé Ifẹ̀ ohun tá a wá fẹ́ ni pé kẹ́ ẹ jẹ́ ká láàfin òjọba kò sọ́gbọ́n kí nǹkan míì má ṣẹlẹ̀ o láàrin ra wa síra wa ṣùgbọ́n ẹ jẹ́ kí ègbèrègbè kí ẹ jẹ́ kégbèrègbè nítorí ìlọsíwájú ilẹ̀ Yorùbá ilẹ̀ kóòtù òjíire nítorí ìlọsíwájú gbogbo ọmọ Yorùbá lápapọ̀ ọba Asẹ́yìn tìlú Ìṣẹ́yìn wọ́n sọ ẹ̀yin náà gbọ́ ṣùgbọ́n àwọn ọba kan mi ò tí ì gbélé lẹ́nu ọba tí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n lọ kí mi ò tí ì gbọ́ lẹ́nu wọn rí mi ò tí ì gbọ́ lẹ́nu wọn mi ò fẹ́ kí fọ́nrán fídíò yìí kó gùn jù nítorí ẹ̀yin tẹ́ ń wò wá ìfẹ́ wa lẹni tẹ́ fi ń wò wá dátà lẹ sì fi ń wò wá lẹ́yìn tí bá drop fọ́nrán tí mo ti drop fídíò yìí kí ẹ kó àfojúlọ́nà èsì tí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n sọ lórí ọ̀rọ̀ tí ọba Asẹ́yìn tìlú Ìṣẹ́yìn tí wọ́n sọ yìí Aláàfin Ọ̀yọ́ gbọ́ lórí ìjókòó ńbẹ̀ wípé Asẹ́yìn sọ wípé yẹ́sà a mọ̀ wípé nǹkan ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti Ọọ̀ni Ilé Ifẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ yẹn ti sẹ́gbẹ́ kan ìyẹn kọ́ la nílò nísìnyí ìlọsíwájú ilẹ̀ Yorùbá la nídìí àwọn wà pẹ̀lú yín bẹ́ẹ̀ sì ni wọ́n sọ pé àwọn ọ̀rọ̀ kan wà táwọn àti Aláàfin Ọ̀yọ́ sì máa sọ nínú kọ̀rọ̀ yà and I'm very sure wípé n tó ṣẹlẹ̀ ní Ṣakí ni ẹ wá wo nǹkan tí ohun tí mò ń sọ nínú fọ́nrán fídíò tí mo ṣe sẹ́yìn nìyẹn pé nǹkan tẹ̀yìn àgbàlagbà tẹ́ ẹ kọ́ wa ni wípé tá a bá dépò àgbà àwọn nǹkan kan wà tá a ṣe gẹ́gẹ́ bí àgbàlagbà tá a ti wà nípò àgbà tá a fàgbà ṣe tí ò ní sí wọ ọmọdé ń bẹ̀
Asẹ́yìn tìlú Ìsẹ́yìn àwọn náà lè sọ wípé àwọn gbọ́ pé èèyàn kan sọ báyìí kìnnìkan báyìí bábábá wọ́n ní ọ̀rọ̀ kan wà lẹ̀ ṣùgbọ́n bọ́wọ̀n bá jọ bí tó bá pè mí àti nínú yẹ̀ àjọsọ ohun tá sẹ́yìn tìlú Ìsẹ́yìn sọ nìyẹn kó tó wá di wípé ní gbangba wálíà ní ọba Ìsẹ́yìn yìí wá sọ fún Ọọ̀ni Ilé Ifẹ̀ pé yes sir ẹ jáwọ́ ojútùú sí ti ń bẹ ńlẹ̀ yìí ẹ jẹ́ kí egbèrègbè kégbèrègbè ṣá máa sọ pé nǹkan tí kábíyèsí ọba Ìsẹ́yìn ṣe kò dání ṣé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ṣé kò dání ọ̀rọ̀ tó ń wí tí gbọ́ ni ọ̀rọ̀ táwọn ọmọ Yorùbá fẹ́ gbọ́ ni ọ̀rọ̀ tí gbogbo ọmọ Odùduwà fẹ́ gbọ́ ni lẹ́nu àwọn lọ́balọ́ba wa lẹ́nu àwọn àgbààgbà wa bẹ́ẹ̀ bá ṣẹra yín ẹ pera yín sórí sí kọ̀rọ̀ ẹ má wàá pera yín sí gbangba débi wípé àwa tí ẹ ń jọba lé lórí àmọ́ rárìṣà yín látayébáyé ni ọba kì í jẹun gbangba nítorí pé àgbọ́dọ̀ rárìṣà ọba àgbọ́dọ̀ rẹ́nu ọba bí ó ṣe ń jẹun ìtumọ̀ ní pé àgbọ́dọ̀ rárìṣà àgbọ́dọ̀ rí ibi tí ó wọ̀ sí sí bàbá wa ṣe ń jẹun rè bàbá wa ṣe ń jẹun rè irọ́ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. A gbọ́dọ̀ daṣọ àṣírí bo ara wa. Lẹ́yìn tí bá ti drop fídíò yìí mo máa drop another video fún ti kábíyèsí èsì ọ̀rọ̀ kábíyèsí nígbà tí wọ́n wà láàfin ọba Ìsẹ́yìn nígbà tí ọba Ìsẹ́yìn tó challenge wọn tó sọ lójú wọn ní gbangba ọba Ìsẹ́yìn ò sọ pé àwọn kan wọ́n ń gbéraga wọ́n sọ pé wọ́n ní olórí ọba àwa wà lẹ́yìn yín ìtàwọn ọba kan sọ ní gbangba ọba Ìsẹ́yìn sọ pé a mọ̀ wípé ìjà ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti Ọọ̀ni Ilé Ifẹ̀ ẹ bá wa yanjú ẹ̀ kí ìlọsíwájú lè dé bá ilẹ̀ Yorùbá kí ìlọsíwájú lè dé bá ilẹ̀ Kóòtù Òjìrè ń tá a fẹ́ káwọn lọ́balọ́ba máa ṣe nìyẹn a sì máa rókè lọ́kàn àwọn ọba méjèèjì wípé à ń gbìyànjú o láti lè jẹ́ kàlàáfíà kó jọba tí wọ́n bá wá jẹ́ kàlàáfíà ó jọba ó kù sọ́wọ́ àwọn méjèèjì tí wọ́n bá ń sọ pé rárá kò rí bẹ́ẹ̀ ó kù sọ́wọ́ àwọn méjèèjì we are trying our best ṣùgbọ́n tó bá wá jẹ́ àwọn lọ́balọ́ba tó jẹ́ kéékèèké lábẹ́ wọn ni wọ́n tún wá ń tì wọ́n irọ́ ìwọ ni ìwọ lọ̀gá àní ìwọ lọ̀gá sẹ́ẹ̀ má gbà fún ìwọ lọ̀gá ìwọ ni kíní kan ìyẹn kọ́ ló máa fa wàhálà àti yánpọnyánrin ilẹ̀ ẹ jẹ́ ń dá ọmọ báyìí kí lè fi fọ́nrán fídíò kejì kí lè máa múra rẹ̀ sílẹ̀ láti gbé sílẹ̀ fún ẹ̀yin ará ilé náà kí lè láǹfààní láti wo ìkejì yẹn Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi òye nẹ́kọ̀ ló kọ bàbá mi olómi ọgbọ́n lọ́wọ́ èèyàn pè mí ọmọ ará akéde mímọ̀ tí ó méjì ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sìn yàn ẹ má gbàgbé fún ìpolówó ọjà 07049615447 òun náà ló ń lọ tó ń bọ̀ lójú amóhùnmáwòrán yìí láyọ̀ lápàdé ó dàbọ̀.